tí yẹ fún ilé ológun. ẹ wo ẹjọ́ torí Ọlọ́run ẹ má ṣépè fún mi o ẹ má ṣépè fún mi ẹ má gégùn fún mi lójú ẹ̀mí yín báyìí máa lówó lójú ẹ̀mí yín máa lọ́kọ lójú ẹ̀mí yín báyìí máa gbé nǹkan ribiribi ṣe ní ayé mi. ẹ wá jẹ́ kí n sọ kíní kan fún yín o ní ilé ayé yín ni mo sọ tẹ bá tún ránṣẹ́ pè mí ẹ máa rún ni. Sista Tinúkẹ́. ní àgbáyọ yìí. Sista Tinúkẹ́. Olúwa ń bẹ́ ìṣù nínú ayé yín. Àbí kò gbọ́ ni. Pékélé arúgbó jẹ gbèsè ẹjọ́ ta ló fẹ́ bá mi san. Tinúkẹ́ ìwọ ń sọ fẹ́mi wípé ìwọ ò sí lọ́hùn mọ́ kí ni tó ń ṣe ẹ́ kí ló ju ẹ lọ́wọ́ tó fi ń jólẹ̀ lọ ní ìwọ Tinúkẹ́ yìí tó jẹ́ wípé fúnra rẹ̀ ló wá bá mi nínú ilé tó ní kí n máa wá sí ṣọ́ọ̀ṣì ibi tó ń lọ o wípé ìyanu Ọlọ́run ṣẹlẹ̀ ń bẹ̀ o kí n kúrò ṣọ́ọ̀ṣì ibi tèmi wà àbí wọ́n kọ́ o wá sọ fún mi sí pé wò sí lọ́hùn mọ́ lẹ́nu tiẹ̀. ẹ wọ àǹtí mi ò sọ pé mi ò ní lọ church mọ́ mo sọ pé mi ò ní ṣiṣẹ́ sin Ọlọ́run mọ́ mi ò ní ṣàkọrin mọ́ mi ò dẹ̀ ní gbálẹ̀ church mọ́ kí ló dé má kàn máa lọ sí church bí regular person ni kí n lè bá mẹ́nu táyé kúrò ni mo ṣiṣẹ́ sin Ọlọ́run mọ́ kí ló dé Ọlọ́run tá a bá sì tí ó bá gbéyàn ṣèbéyàn máa fílẹ̀ ni ṣé yóò mọ̀ pé ìrètí pípẹ́ ó máa mọ́kàn ṣàkó lọ ni. ó dà Tinúkẹ́ nígbà tó ní òṣìṣẹ́ sin Ọlọ́run mọ́ nísìn kí ni tó fẹ́ máa ṣe ń sìn. ṣẹ́rí àwọn pásítọ̀ lọ tún ń pè yín o. ẹ gbé. èmi ò gbé o gbé kí ni mi gbé wọ́n fẹ́ wàásù òṣì kan fún mi ìdẹ̀rẹ̀ ayé yẹn. Tinúkẹ́ wá jókòó. Tinúkẹ́ kí ni ìwọ wá rò wípé ó máa jẹ́ solution sọ̀rọ̀ tó wà lẹ́yìn sí nígbà tó ní òṣìṣẹ́ Ọlọ́run mọ́. àǹtí mi ẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ tí mo fẹ́ gbọ́ ni ṣẹ́rí mo ní màá kó báyìí tó ń pè ní bàbá alágbàwí ibẹ̀ gangan ni mo fẹ́ lọ ṣé wá rí gbogbo àwọn tí ó ti ń lọ sọ́dọ̀ máà nìyẹn ni mò ń rí ìyanu Ọlọ́run alágbàwí lára wọn ìbẹ̀rẹ̀ ni mo fẹ́ lọ báyìí. dúró náà Tinúkẹ́ o fẹ́ fi ilé Ọlọ́run sílẹ̀ kó wá gba ọ̀dọ̀ bàbá alágbàwí lọ ṣó dáa bẹ́ẹ̀. àǹtí mi bàbá alágbàwí ò kì í ṣe olóòṣà kò kì í ṣe olóòṣà ó dẹ̀ dá mi lójú pé tí n bá débẹ̀ kíákíá ni gbogbo ọ̀rọ̀ mi máa dayọ̀ bẹ́ẹ̀ ni mo sọ ẹ̀yin inú ẹ̀ wò ó kò sẹ́ni tó mọ ẹ̀ṣẹ̀ táwọn pásítọ̀ ti wá ti ṣẹ̀ tí wọ́n jẹ́ kọ́lọ́run tètè dá wa lóhùn so ní wákàtí ọ̀wọ̀ yìí o ọ̀dọ̀ bàbá alágbàwí lèmi ń lọ. èrò ti pélé ní padà lọ mi. ọ̀dà báyìí kí mi náà wọlé jù. alágbàwí á sọ̀rọ̀. Number 1. àǹtí ṣe bẹ́ẹ̀ ni number 1. ṣebí number 2 lẹ́yìn. number 2 ni. ìgbẹ́ yẹn wọlé. ọ̀dà number 2. Yes. ṣáwọ́ ẹ̀ náà nìyẹn. jókòó kó káwọ́ méjèèjì léwé mímọ́ kí Olódùmarè kó fún alágbàwí ní ọ̀rọ̀ rẹ̀ sọ kí Olódùmarè kó fún alágbàwí ní ọ̀rọ̀ rẹ̀ sọ kí Olódùmarè
kó fún alágbàwí ní ọ̀rọ̀ rẹ sọ náwó ẹ méjèèjì tọ̀wọ̀tọ̀wọ̀ sí alágbàwí. Òbẹ́rà òbẹ́rà òbẹ́rà. alàgbà gbọ́lá. kábíyèsí olúwa mi. a bí ní ọjọ́ kìíní oṣù kejì ọdún 1960. ọjọ́ tá a bí mi gangan nìyẹn. olóṣèlú gidi gan ni. àìmọye àwọn èèyàn tó ti ti ara yín dé ipò gómìnà. èmi náà kọ́ ọlọ́run ni. kí lè wá lọ sípò gómìnà. àwọn èèyàn mi ni wọ́n láwọn fẹ́ mi ń bẹ kódà nínú pátì wa èèyàn méjì ò bá mi jáde èmi nìkan ṣo náà ni mo jáde. àbájọ gbogbo àlátẹ̀ ńlá tí wọ́n fi ẹgbà lé yín kiri tí wọ́n ná yín tẹ́ ń ké látọjú oorun tẹ́ ẹ bá gbìyànjú láti gbé ipò gómìnà ẹ wò ó tí ẹ ò bá fẹ́ kí ẹni tó ti ní kó padà di aláìní ohun tí mò ń rí nínú àtẹ́lẹwọ́ yín tẹ́ ẹ nà sí tá a kọ sílẹ̀ bàbá àṣàlẹ̀ lásán ni yín o fáwọn olóṣèlú gbogbo àṣẹ tó ń múlẹ̀ ohun tá a kọ mọ́ yín nìyẹn ẹ má gbìyànjú láti gbégbó gómìnà bẹ́ẹ̀ bá fẹ́ tẹ̀. olúwa mi ìlú ń fẹ́ mi lóyè ní mí gbogbo àwọn èèyàn náà sì ń fẹ́ mi pé kí n di gómìnà yìí àsìkò mi rèé tí n bá ti kọ̀ láti jáde lásìkò kí n di gómìnà ó lè ṣeé ṣe kí n má débẹ̀ mọ́ láéláé ẹ wo tó bá jẹ́ tówó owó wà gbogbo ohun tó bá fẹ́ ná wa pátápátá gbogbo ẹ̀ ni mo rẹ́dì láti ṣe ẹ dákun ẹ gbà mí àwọn èèyàn ti sọ̀rọ̀ yín fún mi wípé n tẹ́ ẹ bá sọ báyìí bí ìgbà tábà lélẹ́dùnmarè sọ̀rọ̀ ni. ẹ máa lọ ẹ máa lọ ẹ lọ. alàgbà wọn lẹ́ni àwí fún ọba jẹ́ gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ gbà. àwí ìgbọ́ àfọ̀gbà ní fìkà àbámọ̀ hánu ó yá. Yes. Number 25.
Opera, opera, opera. Ìyá wa Àjọkẹ́ Aláṣọ. A bí ní ọjọ́ 15 oṣù kẹta ní ọdún 1942. Iṣẹ́ òwò ṣíṣe ni wọ́n fi tọ́ yín dàgbà. Ìyá wa Àjọkẹ́ Aláṣọ. Ẹ rí pé gbogbo bẹ́ẹ̀ ti ṣe ń ṣe iṣẹ́ yìí tó ń lọ òkè tó ń lọ ìsàlẹ̀ kì í ṣọ̀nà yín ni. Kí wá lọ́nà mi o? Iṣẹ́ tẹ́ ẹ lè ṣe ká ẹ fi là kó kìkì yín ó bẹ̀rẹ̀ sí tún búgbàmù. Iṣẹ́ àkàrà olóròró ń díndín ni. Àkàrà olóròró ń díndín. Ẹ wá àpótí ṣékélé ẹ gbé iṣẹ́ ìdí báyìí. Ẹ bẹ̀rẹ̀ sí polówó lọ́nà àrà lóríṣiríṣi. Ẹ lè bẹ̀rẹ̀ sí pé ẹ ra àkàrà ìṣẹ̀rẹ̀ kẹ́mi lómi ló ṣìn. Tọmọdé tàgbà ló máa bẹ̀rẹ̀ sí yàbò yìí. Kó sáti jó lóròró ni o. Ẹ jọ sá, iṣẹ́ tí mo ti ṣe láti nǹkan bí ọdún 15 sẹ́yìn tó sì jẹ́ pé èmi ni olórí àwọn aláṣọ nílẹ̀ yìí lẹ wá ń sọ fún mi wípé kì í ṣe ọ̀nà mi kí n tún máa wá ta àkàrà olóòró. Kí ni ká ti gbọ́ irú mi àkàrà olóòró? Ìyá wa, ìrìn tó yẹ kí àwọn ọmọ ilẹ̀ Ísírẹ́lì kí wọ́n rìn fún 40 ọjọ́ ẹ rí pé 40 ọdún wọ́n fi rìn nígbà tí wọn ò rẹ ní fọ̀nà hàn wọ́n. Ṣùgbọ́n èmi alágbàwí tí ń bá sọ nǹkan kan fún yín bẹ́ẹ̀ ni ẹ lè dán wò. Rẹ̀kẹ́ mi mílò ṣìn mílò ṣìn. Number 26. Condition tí bàbá gbé mi nílé ni mi ò sure pé solution lè wà lọ́rọ̀ mi. Ẹ̀pẹ́ kò ń sọ ẹ pé tí bàbá bá sọ fún mi pé solution wà ó wà náà ni àmọ́ tí wọ́n bá ti sọ pé kò sí náà ni bẹ́ẹ̀ ṣe máa bá kúrò. Àǹtí nọ́mbà wo ló wà lọ́wọ́ yín? Number 1. Sí báyìí látọ̀ tí mo ti ń pa àwọn èèyàn wọlé ni. Ó dáa náà ṣe máa wọlé báyìí. Ẹ bá sá. Arábìnrin, ipò kínní ló mú ó ṣáájẹ́ pé rẹ̀ ló dé gbẹ̀yìn. Ẹ wò sá, ṣe rí ọ̀rọ̀ tèmi kò ń sọ̀rọ̀ elérò ìtorí ẹ̀ ni mo ṣe jẹ́ kí gbogbo àwọn èèyàn wọlé náà. Ṣe rí ọ̀rọ̀ tí mo bá wá ọ̀rọ̀ bíi bàbá sí ọmọ ni mo bá wá sá. Wẹ ọwọ́ ẹ méjèèjì ń bẹ̀ yẹn kó o kaléwé mímọ́ kó wá nà sí alágbàwí tọ̀wọ̀tọ̀wọ̀ láti lè mọ ohun tó bá wá. Ẹ wò sá, ẹ má jẹ́ kí èmi fọwọ́. Ṣé rí nǹkan tí mo bá wá gangan mo ti mọ̀, mo fẹ́ ṣẹ́ṣó ni sá. Tó fi fẹ́ ṣẹ́ṣó àti pé kí ló ń dùn ẹ́ lọ́kàn tó fi fẹ́ ṣẹ́ṣó yìí. Ẹ wò sá, mo máa ń ní disappointment ọkùnrin gan ni. Gbogbo ọkùnrin tó bá ti gbé ń bọ́ máa ń gbé mi jù lẹ́nu. Mo dẹ̀ fi òpè tí n bá ti lówó mi lọ́wọ́ ọkùnrin kọ́kùnrin tí n bá tàkà sí báyìí wọ́n máa dá mi lóhùn. Wo mi bẹ́ẹ̀mi ti ṣe ń wò yìí mi ò rí wípé oníṣòro ọkọ
tó bá rí bẹ́ẹ̀ ṣé ká bá ẹ wá ọ̀nà ètò mi yàtọ̀ sí ti oṣó ṣíṣẹ́. ẹ wò sá ṣé ní gbogbo ìtẹ́ ìrí yẹn kọ́ ẹ̀yin náà èwo o. Àtinúkẹ́ irú owó tó ṣe yìí ò ní ìdí ẹ̀ ò ní ìdí ẹ̀ Tinúkẹ́. ló fọkàn mi dàrú kí ló ṣe lọ ó rí pé lórí burúkú ni mo ọmọkùnrin yìí àṣé gbogbo ilé tó fi hàn mí gbogbo mọ́tò tó fi hàn mí àṣé wọ́n kọ́ ló ní ẹ̀gbọ́n ẹ̀ tó wà lọ́nà ló ní wàá fi ń flatter mi ó fi ń tàn mí jẹ ṣó lè mọ̀ kí mo sọ fún ẹ mo sọ fún ẹ pé wọlé ẹni kẹrin pé mi ò lè lè jókòó tó ṣì òun fọkàn mi balẹ̀. Àtinúkẹ́ orí ìfẹ́ tí mo ní sí ẹni náà. ayé ìfẹ́ ò ní dáa wá jẹ́ kí n sọ kíní kan fún ẹ tí wọ́n bá bí ẹ̀rẹ́ tó bá bí ẹ̀rẹ́ ni mo sọ fún ẹ jẹ́ kí n rí ẹ lẹ́mìí ìwọ lórí burúkú yìí. Tinúkẹ́. ṣé ohun tí o máa fi ṣẹ́ṣọ́ ìta bá ní kó mú wá ṣó lè rí. máa mú wá gbogbo nǹkan tẹ́ bá ti mú wá pátápátá ni máa mú wá. ó dáa tó bá rí bẹ́ẹ̀ lọ wá nǹkan oṣù obìnrin wá. nǹkan oṣù ṣé tèmi ni àbí tẹlómi. títí ẹ. ṣé yẹn ni tó bá ti jẹ́ yẹn ó easy ẹ kò fún mi ní bí ọjọ́ 10 sí ni mo máa mú wá torí bí ọjọ́ 10 sí náà ni màá rà lẹ́jọ́ mi. ó dáa tó o bá ń bọ̀ lọ́jọ́ 10 ẹ̀ ní tó o dá yìí kó o mú nǹkan oṣù sínú gbá ọlọ́mọ rí kó o dé kó o máa gbé bọ̀. ṣó ti tán. kò jù bẹ́ẹ̀ lọ. ṣé mo dúpẹ́ sá mo dé tán. Tinúkẹ́ ó pàpà padà wá náà bó ló fẹ́ ṣẹ́ṣú yìí ọ̀dà ohun tí mo ní kó o mú wá ṣì hàn mí. bò síbẹ̀ mo rí wípé ó wà lọ́kàn ẹ̀ láti ṣẹ́ṣú yìí èmi ló sì ṣe fún ọ Tinúkẹ́ á bẹ̀rẹ̀ oṣooṣù olóòfẹ́ ṣe á bẹ̀rẹ̀ sórí ohun tí mo ní kó gbé wá yìí níṣe mo fi dẹ́rù bà ọ́ mo ṣe bẹ́rù ó bà ọ́ ò ní wá mọ́ ni àmọ́ wá rí i pé o fẹ́ lówó bí ẹlẹ́bi odò òun fẹ́ kájé wọlé tọ̀ wá á wà á bẹ ajé tí ó wọlé tọ̀ wá gbogbo òbí tó bá gbé wá jẹ́ á bẹ̀rẹ̀ báyìí. Dìde. Láì o lè fọwọ́ gbà ẹnu rẹ báyìí ló fi gbé òye. Ó dà ọ gbọ́dọ̀ rí mọ́ a ti bẹ̀rẹ̀ nù àwọn iṣó ti bẹ̀rẹ̀ ṣíṣe nù. Tinúkẹ́ èèlò ló wà lọ́wọ́ rẹ bó o ti ṣe wà yìí tó fi ra aṣọ ṣó wà lọ́wọ́ rẹ owó tó fi ra. Orówó yìí lónìí yìí ni ó lọ sọ́jà níbi tí wọ́n ti ń ta aṣọ ó wà náwó sáṣọ tó bá ń wọ́n gé fún ọ ó wà gbé lọ sọ́dọ̀ àwọn tí ń ránṣọ wọ́n rán lónìí yìí náà ó wà gbé padà wá sọ́dọ̀ rẹ̀
èmi alágbàwí wọ́n wà parí iṣẹ́ kan sí mọ́jú ọ̀la tó bá wá ti ń di ní fẹ́ẹ̀rẹ̀fẹ́ ọ̀la mọ́ ọ jíbọ̀ ń bí báyìí wọ́n ó gbé aṣọ yìí fún ọ ó wàá wọ̀ ó wàá jókòó sí ẹnu ọ̀nà ilé tó ń gbé gangan ó wàá bẹ̀rẹ̀ sí sọ báyìí pé tòde ló ń ṣe aláṣọ tuntun èrè ológun èrè ọlọ́ṣà kó wá jẹ́ tèmi àtinúkẹ́ kéré ológun ó wà mí wá wo bó o bá ti sọ bẹ́ẹ̀ tó jókòó tán ó wá ṣeéṣe kó o wò sáà kó o rálejò kan tó ò rí rí àlejò yìí ò gbọ́dọ̀ lọ o gbọ́dọ̀ rí wípé o dá dúró sọ́dọ̀ rẹ̀ o wọnú ilé tọ̀ bó bá ṣe lè ló bá tán lájẹ́ bá wọ̀ wá ìwà àtẹni ó wà á mọ bó ṣe mú débi ìbàyí ojú bẹ́ẹ̀ lọ. bó o bá ro kókó dé bó o bá rodò kó o bọ̀ tinúkẹ́ ọmọ àtọ́kẹ́ lọ́lọ́hún fẹ́ faṣọ tuntun pàdé rẹ o ìwà ajé ọmọ olókun ó ní kó o kú onísàlẹ̀ omi tó wà kó o tètè máa sáré bọ̀ kó o wá gbóhùn dọ̀rẹ́ òun fẹ́ máa kẹ́ ẹ òun fẹ́ máa jẹ gbogbo ohun tó o bá fẹ́ lòun máa bẹ̀ ọ́ fẹ́ o ajé ọmọ olókun aṣọ tuntun ló bá di pàdé rẹ o ó yá tètè máa bọ̀ ajé ọmọ olókun o tètè máa bọ̀ ajé ọmọ olókun o máa bọ̀. ìjà ṣe bó ṣe ń ṣe kó lè bá rí bí ti rí ìwé ló dá mi mo ti jí láàárọ̀ yìí o kó wá ṣàánú fún mi ire tọ̀tún tòsì kó bẹ̀rẹ̀ sí ní wá mi wá torí wọ́n ní bí òde ló ń ṣe aláṣọ tuntun gbogbo ibi tó lóore mi bá wà báyìí kán wá bẹ̀rẹ̀ sí ní tọ̀ mí wá ni èmi àtinúkẹ́ ọmọ àtọ́kẹ́ orí olókun orí ọlọ́ṣà kó bẹ̀rẹ̀ sí ní wá mi wá kó bẹ̀rẹ̀ sí ní ṣàánú fún mi lóbìnrin lọ́kùnrin gbogbo ẹnikẹ́ni báyìí kán wá mi kán rí mi o ṣàánú mi Ọlọ́run.